ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Voicenote Voicenote Pasuma tó jáde. Haliyah Zaga ti bẹ̀rẹ̀ sí ń sunkún báyìí o. Ó ní òun mọ bí ọ̀rọ̀ Voicenote yìí ṣe jẹ́ o. Ó ní gbogbo èèyàn ti kẹ̀yìn sí mi báyìí o. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí lọ́wọ́ wọn o. Fáànù Tai Currency ní tẹ́lẹ̀ ṣàdédé láàrí tó ní òun rí sọ́dọ̀ ọ̀gá ńlá family. Ọ̀rọ̀ yìí ṣàtìndí yánpọnyánrin láàrin ijọ́ mẹ́ta sí ìra wọn. Lójijì ni Voicenote Pasuma jáde. Nígbà tó jáde ó wá jáde báyìí sí o. Haliyah Zaga ní bí Voicenote ṣe jẹ́ òun ò mọ̀. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Haliyah Zaga. This is TG Naija. Don't forget to subscribe, like and share. Drop your comment down below. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ gbogbo PFC, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo èèyàn bí a máa yé, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Wọ́n ti sọ mí sínú òkùnkùn bèrè mo fi Mọ́kà Mọ̀dínà búra mi mọ bí ọ̀rọ̀ Voicenote ṣe jáde o. Gbogbo tákà náà ò bá mi sọ̀rọ̀ mọ́, gbogbo tákà náà ò dá mi lóhùn mọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo ti sá kúrò Ìbàdàn báyìí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Gbogbo fóònù mi ní ìsinmi gbọ́dọ̀ ṣe ọkọ lórí fóònù mi. Wọ́n ti háàkì fóònù mi, ilé iṣẹ́ nìtì lórí fóònù mi. Ẹ ṣàánú mi. Fóònù ọmọ ọlọ́mọ mo fi ń post. Ẹ ṣàánú mi, ó ti kọjá agbára mi. Ó ti kọjá agbára mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú mi. Alhaji Pasuma mi ilé mọ́ bá bí Voicenote ṣe jáde. Tó bá bí mo mọ̀ bá bí Voicenote yẹn ṣe jáde ni káwọn bí mi máa jèrè mi. Ìmọ̀ bóyá jáde. Ìmọ̀ mo lè finú wénú mi ìmọ̀ kan tí mo ṣe táwọn àwọn PFC àwọn AFC ẹ̀fẹ̀ bá tèmi jẹ́ ní iléeṣẹ́ ní ti lórí fóònù mi mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú fún mi. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má yẹ kí ògo mi parẹ́ báyìí. Ẹ jọ̀ọ́ gbogbo PFC ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Alhaji Pasuma ẹ jọ̀ọ́, Táwọn Bàlíngà ẹ jọ̀ọ́, Kẹ́mi Ọmọlé ẹ jọ̀ọ́, gbogbo yẹn ẹ jọ̀ọ́ ẹ gbà mí. Ẹ jọ̀ọ́ mo ń bẹ̀bẹ̀ ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Wọ́n ti fẹ́ bà tèmi jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má tí mi fẹ́ kú pa jẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mi ìṣalábọ̀dé yan mi lè gbàbọ̀dé fún Alhaji Pasuma, mi lè gbàbọ̀dé fún PFC. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi. Wọ́n fẹ́ bà tèmi jẹ́ ni ẹ ṣàánú fún mi. Kí àgbàlagbà tó lè máa sunkún báyìí ó ní bó ṣe jẹ́ o, because àwọn èèyàn wọ́n ya ìka gan. Ó lè jẹ́ bọ́bọ́ ẹ̀kọ́ lórí release Voicenote yìí. Ṣé bóun ni ẹ wà in question, òun lẹ́ tó ń bá wọn lo Voicenote yẹn. Tẹ́yìn náà bá gbá àwọn Voicenote yìí, Pasuma náà kò tí ì sọ anything tó wrong. Wọ́n ní pé tó bá ti bẹ àwọn fáànù ọ̀tún, tó ń bẹ àwọn fáànù òsì, ó ní gbogbo everything ti tán. Ó lóun tó bú gangan tó wà in question, òun ò ní problem pẹ̀lú ẹ̀, but àwọn fans òun ló ní problem pẹ̀lú ẹ̀. Kò dẹ̀ ṣe àwọn fans tí wọ́n rí níta, àfàwọn fans tí wọ́n fojú rí. Ó ní àwọn yẹn dẹ̀ ní gbọ̀rọ̀mídẹ́lẹ́rù tí wọ́n bẹ̀rẹ̀ sí threatening ní Haliyah Zaga. Anyway, bí bá ṣe feel ṣá, béèyàn ṣe ń sunkún, according to me o, mi ò lè sọ. According to me, this is my own opinion. Èmi ò dẹ̀ di opinion yìí mú. According to my own opinion, I don't think this guy send his Voicenote out. Àwọn èèyàn kan náà tó fẹ́ ṣèkà fún náà máa release Voicenote. Ilé ayé le, kó ní ká kó ṣáà máa ṣọ́ra ṣe. Anyway, thanks for watching and see you in the next video. Bye.